Mo tún dé nídìí tèní. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ní tèmi máa ń ṣe gẹ́gẹ́ báwọn èèyàn ṣe mọ̀ lórí social media ni pé mo máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ kó tó di pé ayédáyé olóyìnbó, pàápàá jùlọ ọ̀rọ̀ ewé àtegbò. Ní tí mo ní fún wa lónìí òun ni iṣẹ́ ẹ̀yọ́nú tó máa ń mú owó wá. Ọṣẹ ẹ̀yọ́nú tó yẹ pé kò sẹ́ni tó lò ó tí ò ní rówó. Bó ṣe wọ́ tó ń tajà ni, bó ṣe contractor ni, iṣẹ́kíṣẹ́ yìí tó bá ń ṣe, wọ́n ṣàgbìyànjú kò níṣẹ́ kan àbọ̀nà kan tó fi ń wọlé. Ó lè nìkan ni ò ní ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé o ní iṣẹ́ tó ń ṣe, tó ń retí owó ń bẹ̀, táwọn customer máa wá rajà, tí àwọn client máa wá, ìwọ náà lè lo iṣẹ́ yìí. Bá bá fẹ́ ṣe gẹ́gẹ́ bọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́, ká wá orí òkété kan, èyí tó sì nírun tí ò tíì gbẹ tán pátápátá. Tá bá sì rí tútù náà, tútù ló dájú. Orí òkété kan. Ká wá orí ológbò tó nírun lára ẹyọ kan. Ká tún wá mú orí ẹyẹ òwìwí ẹyọ kan, kò nílò àtàrí. Ká kó sínú apẹ, ká jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Tá bá ti jó tán, ẹ jẹ́ ká wá pò mọ́ṣẹ. Tá bá ti jó tán, a máa lọ epo ẹ̀, a wá pò mọ́ṣẹ. A wá fi lọ́fíndà bíntù, òun la máa fi po ọṣẹ náà. Ìyẹn máa fi wẹ̀ láràárọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, èèyàn tó bá ń wẹ̀, a máa rí pé ọjà òun a máa yá. Tó bá jẹ́ pé contractor ni, àwọn èèyàn máa gbéṣẹ́ fún, àwọn èèyàn máa fi business gidi, wọn a máa fi lọ. Ẹ má gbàgbé orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ẹ share àwọn post yìí, ẹ share àwọn post yìí. Ìwọ tó bá ti subscribe sí channel yìí, kẹ́ share àwọn post yìí dáadáa kó lè dé gbogbo ọ̀dọ̀ ọmọ Yorùbá.